ògo forúkọ yín ní wákàtí tí ẹ tún mú wa pàdé ara wa lónìí. Oore ayọ̀ àti àlàáfíà Kristi kó máa bísí fún wa lórúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ mi tí ó tún gbé wa pàdé lónìí, tí ó tún gbé wa síwájú rẹ̀ láti jíròrò nínú ọ̀rọ̀ rẹ̀ bí a ti ń ṣe tẹ́lẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa olólùfẹ́ ètò yìí, àwọn tí ó ń láìkè ètò náà, Olúwa yóò bùkún wa lẹ́mìí àti lára, àwọn tó ń pè pàápàá. À ń gbéyẹ̀wò nípa àtàpàkọ́lé rẹ̀ ní Rámà. A wo Rámà bó ti jẹ́ ibi gíga fún ìsìn, ibi ìsọdí ńlá fún ìsìn ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ní ọ̀sẹ̀ léyìí à ń tẹ̀síwájú ní apá kejì, èyí tí a pè àkọlé rẹ̀ ní kí ló mú ìgbéga wá nínú ìjọba tí a wà ń bẹ̀ yìí. A wà ní ìjọba kan tí í ṣe ìjọba Ọlọ́run. Ìjọba Ọlọ́run tí Bíbélì ní ń bẹ nínú ọkàn wa. Ìjọba Ọlọ́run táwọn rìn nínú rẹ̀ nínú ayé kó tó di pé a ó parí ẹ̀ sí ìjọba Ọlọ́run nígbà tí a bá kúrò nínú ara yìí. Ohun àkọ́kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò, ohun tó mú ìgbéga ìsọdígbòrò wá nínú ìsìn, òun náà ni nínú ìjọba náà ni ìsìn worship tó mú ìgbéga wá nínú ìjọba tí a wà ń bẹ̀ yìí, ó ní ìsìn. Ara mo fẹ́ bi wá léèrè kí a sì kíyèsí dáadáa wípé nígbà tá a bá lọ síwájú Ọlọ́run, kí làwọn nǹkan tí ń bẹ níwájú wa, kí làwọn nǹkan tá a gbé sáyà, kí làwọn nǹkan tí a fi ṣáájú. Ẹlòmíín lọ síwájú Ọlọ́run lónìí yìí fún ìsìn nígbà tó jẹ́ pé àwọn iṣẹ́ ìlú èbó tó ṣẹ̀ṣẹ̀ rà ló fẹ́ lọ fi hàn ń bẹ̀, bàtà, aṣọ, ẹwà rẹ̀, fóònù tuntun tó ṣẹ̀ṣẹ̀ rà, àtoríṣiríṣi àwọn nǹkan tí kò tiẹ̀ yẹ ká gbé wọnú abẹ́ ìsìn rárá. Ẹlòmíín bẹ́ẹ̀ bá dá dúró, ibi tó ti fẹ́ jókòó náà ló fẹ́ jókòó, ibi tí ẹlòmíín ti pinnu pé ó máa ń jókòó sí náà ni ó fẹ́ jókòó. Ọ̀pọ̀lọpọ̀ gan ni ó pẹ̀ dé abẹ́ ìsìn, sísìn Ọlọ́run náà lélẹ́yìí. Tí a sì mọ̀ pé tá a bá gba físà tá a fẹ́ travel out, bí ẹ bá fún wa ní físà pàgọ́ 6 ní ká dé di bàálù 5 àbọ̀ láti débẹ̀. Bàtà débi abẹ́ ìsìn, ìṣàgò 9, ìṣàgò 10, a fi wákàtí kan létí wa tàbí jù bẹ́ẹ̀ lọ tàbí kó tó dé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí kò fi hàn yí pé ní tòótọ́ a jẹ́ olùfọkànsìn. Ọ̀pọ̀lọpọ̀ náà ló sì lọ sí abẹ́ ìsìn lónìí, wọ́n lọ sí abẹ́ ìsìn lónìí yìí, wọ́n fẹ́ lọ pàdé ọ̀rẹ́ wọn, wọ́n lọ sí ìpàdé òṣèlú tí wọ́n pàtì èyí tí wọ́n lè sọ tán, ìpàdé business, àbí wọ́n fẹ́ lọ rí ẹlòmíì gẹ́gẹ́ tó di business ló ṣe lọ, torí connection kan tàbí kejì ẹlòmíì fẹ́ gbà ló ṣe lọ sí abẹ́ ìsìn. Ó ní ẹ má ṣe sin Ọlọ́run bí eléyìí kálíbà gbóhùn látòkè wá. Ìwé Sámúẹ́lì kìíní orí kìíní ẹsẹ̀ 19, 1 Samuel 1:19, ó ní wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n sì jọ́sìn níwájú Olúwa. Ìgbà náà ni wọ́n padà sí Rámà. Wọ́n dìde ní kùtùkùtù, wọ́n jọ́sìn. A lè sọ fún wa nísìnyí pé bá a ti gbọ́dọ̀ jọ́sìn ni, torí ìsìn oríṣiríṣi nǹkan ló túmọ̀ sí. Ó lè jẹ́ nínú ìyìn, ó lè jẹ́ nínú orin, ó lè jẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó lè jẹ́ nínú àdúrà, ó lè jẹ́ nínú ìfífúnni, ìdídá owó. Oríṣiríṣi nǹkan tí ó pè fún gẹ́gẹ́ bí a ti wà lábẹ́ àṣẹ ìpè Ọlọ́run, òun ló jẹ́ ìsìn níwájú rẹ̀. Ìsìn tòótọ́ ó mú ìrẹ̀lẹ̀ lọ́wọ́, ìsìn tòótọ́ ó mú ká bọlá fún Ọlọ́run àtara wa. Ìsìn tòótọ́ túmọ̀ sí kí a tẹríba fún ìdarí Ọlọ́run àti ìdarí àwọn aládàáyé tó fún wa. A ò sì gbọ́dọ̀ jẹ́ tó ń wu ènìyàn lábẹ́ ìsìn wa, torí kí ló fi ń ṣe nǹkan yìí, nǹkan tó fi lé ọ lọ́wọ́ lábẹ́ ìsìn yìí, nǹkan tó ń ṣe lábẹ́ ìsìn yìí nítorí ìta ni. Ìwé mọ́ sọ fún wa nínú ìwé Málákì orí 1 ẹsẹ̀ 6, ó ní ọmọ a máa bọlá fún bàbá rẹ̀, bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ̀ a máa bọlá fún ọ̀gá rẹ̀. Bí n bá jẹ́ bàbá, ọlá mi dà, tí n bá sì jẹ́ ọ̀gá fún yín, ẹ̀rù mi á dà ní Olúwa wí, ẹ̀yin àlùfáà. Nígbà tí wọ́n ẹsẹ̀ 7, nígbà tí wọ́n bá lọ síwájú Olúwa, àwọn àkàrà tó ti bàjẹ́, àwọn ẹran tó ti jáfọ́jú, àwọn ẹran amúkùn, àwọn ẹran, Ọlọ́run wá sọ fún wa ní ẹsẹ̀ 8 yẹn, ó ní tẹ́yìn gangan bá mú ilé ìlọsùn fún gómìnà yín, assemblyman yín, minister yín, commissioner yín, local government chairman, àbí àwọn notẹ́ yín, ó ń ṣẹlẹ̀ mélòó lọ gẹ́gẹ́ bí nǹkan dúpẹ́ fún
alẹ́bàárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ owó tẹ́lómi ń dá ṣọ́ọ̀ṣì lónìí yìí, owó tí ẹ̀rọ ti lọ, owó tí pépà rẹ̀ tó ti gbó ni wọ́n mú lọ síwájú Olúwa. Gbogbo àwọn nǹkan yìí kò fi ìsìn tó lọ́wọ́ hàn. Bí wọ́n mọ̀ sọ fánú John 4:23, John 4:23, ó ní ẹ̀mí Ọlọ́run, àwọn tó sì ń sin òlìṣà láìsí lẹ́mìí àti lótìtọ́. Tá a bá lọ síwájú Olúwa gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, a ò gbọ́dọ̀ padà bí ẹlẹ́ṣẹ̀. Tó bá pẹ́ ń tòótọ́ ni a gbé ẹ̀mí ìsìn lọ síwájú rẹ̀. Tá a bá lọ síwájú Olúwa gẹ́gẹ́ bí a padà sẹ́yìn, a gbọ́dọ̀ padà bákan náà. Ọmọ Ọlọ́run tó lọ síwájú Olúwa kò gbọ́dọ̀ padà bákan náà. Ìsìn ò gbọ́dọ̀ jẹ́ ìsìn tá a kàn ń gbẹ́jọ́ ká tá a kàn ráàyè. Ẹlòmíì ìjọba bá fẹ́ lọ sọ́jà rẹ̀, bá fẹ́ lọ sínú iṣẹ́ rẹ̀, ẹ̀wù gbà tá a máa jí. Tá a bá fẹ́ lọ sílé ìsìn, ẹ̀wù gbà tá a máa jí. A rí pé ìsìn ṣe bó ti wù mí, bí mo ṣe fẹ́, ìgbà tó wù mí. Ṣé wọ́n fi dàmí dúró ṣọ́ọ̀ṣì ni? Ṣé wọ́n dàmí dúró lẹ́nu ìsìn ni? Ẹlòmíì bí ti ń jọ síbí àpé bọ́yá ó ṣe pàtàkì fóònù àbí àwọn nǹkan míì tí ó jẹ́ àwọn nǹkan tó lè distract wa, tó lè gbé wa attention wa kúrò nínú ìsìn, kò gbọ́dọ̀ wà níwájú wa tàbí lẹ́gbẹ̀ẹ́ wa. Onísáàmù ní èmi kì yóò èmi kì yóò fi ohunkóhun síwájú mi, èmi kì yóò gbóhùn asán síwájú mi. Nígbà tá a bá ń jọ́sìn, ohunkóhun tó bá lè gbé wa kúrò ní abẹ́ ìsìn tó tọ́, ohun asán ni ló jẹ́ níwájú Olúwa. Áánà borí ọ̀tá nípa ìsìn rẹ̀. Áánà borí owú, ìlara àti ẹ̀gàn nípa ìsìn. Ìwé mímọ́ sọ fún wa nínú ìwé Róòmù orí 12, ìwé Róòmù orí 12 ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ ìkejì. Ó ní èmi ń rọ̀ yín ará pé kẹ́ farafin Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ àti ìtẹ́wọ́gbà tí ṣe iṣẹ́ ìsìn fún Ọlọ́run, kí ẹ sì paradà láti di tuntun nínú èrò inú yín, kí a lè bá rí di ìfẹ́ Ọlọ́run tí ó pé tí ó sì tọ̀nà. Ẹ jẹ́ ká wo ìsìn tó gbé lọ́wọ́ wa. Róòmù orí 12 ẹsẹ̀ kìíní ẹsẹ̀ kejì yẹn ó jẹ́ kó yé wa, tá a lè ṣàlàyé rẹ̀ ní kíkún báyìí. Ẹlòmíì ń lọ síwájú, ń lọ nú ọrọ̀ nígbà tí ẹ bá rẹ̀ níwájú Olúwa, bóyá ó láì ní kẹpà tó ni. Níjọ́ tá a bá ti bá ẹnìyẹn pàdé, níjọ́ náà ti tó parí. Ilé yóò jẹ́ ìsìn tó bọlá fún Ọlọ́run. Bí a bá lè yọ̀ǹda ara wa látàkókò yìí lọ ní ìsìn tó gúnmọ́, ní ìsìn tó gbajúmọ̀ níwájú Olúwa, ẹ jẹ́ ká wo àwọn ọwọ́ Ọlọ́run tá a máa rí lábẹ́ ìsìn wa, nínú ìsìn wa. Olúwa yóò ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́, ẹnìkọ̀ọ̀kan lọ́wọ́ láti padà sínú ìsìn tó pé tó sì tọ̀nà níwájú rẹ̀, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àwọn àdírẹ́sì wa náà lè rí níwájú ìkànnì yẹn. Tá a tún pàdé ní ọ̀sẹ̀ tí ń bọ̀. Láàfin Olúwa kó máa bẹ̀ sí fún yín.